أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. wọ́n ní arákùnrin kan kìí ṣe mùsùlùmí yahudi ni júù ni àmọ́ jẹ́ nìkan láàrin jà ìmọ̀ ṣiṣẹ́ alábàárù ìmọ̀ràn àwọn èèyàn lẹ́rù wọ́n fún lówó kékeré náà ní fi jẹun ní fi ra aṣọ sọ́rùn. Ó wá tọ̀ àfáàgbà alimam Ahmad ibn Hajar al-Asqalani ó tọ̀ lọ láti lọ béèrè ìbéèrè dàtọ́ dọ́dọ̀ ibn Hajar ó ní àfà condition mi náà lẹ́rí bó ti rí ìyà jẹmí débi tọ́ lápẹ̀rẹ̀ èmi náà wá tọ̀ ìyà lọ́mọ lọ jẹ ìyà nígbà tẹ́bi pa mí débi tọ́ lápẹ̀rẹ̀ tára ní mi débi tọ́ lápẹ̀rẹ̀ tó sì ta mí débi tọ́ lápẹ̀rẹ̀ èmi náà wá lọ ta òṣì ta mí mọ́ ta òṣì ìbẹ́gbẹ́ pé àmọ́ ọ̀rọ̀ kan ló tójú sú mi tẹ́yìn mùsùlùmí máa wí pé àfáà àgbà kan nínú Islam tó ṣáájú wọ́n pè ní Muhammad ibn Ajlan wọ́n ló gba ọ̀rọ̀ wá látọ̀dọ̀ òjíṣẹ́ ńlá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam wípé Ànábì ní ad-dunya sijnul mu'min, ilé ayé ẹ̀wọ̀n ló jẹ́ fún gbogbo akírun, gbogbo agbọ́lọ́ngbọ́, gbogbo ọmọlẹ́yìn Muhammadu tó gbọ́lọ́ngbọ́ lódodo, ẹ̀wọ̀n láyé yìí ó máa jẹ́ fún. Wa jannatul káfìrì, ayé yìí ó sì máa jálì janna yóò máa jẹ́ ilé gbẹdẹmukẹ́ ìgbádùn fún gbogbo ẹni tí ó bá ti gbọ́lọ́ngbọ́. Lọ́dọ̀ ẹ̀yin mùsùlùmí aláìgbọ́lọ́ngbọ́ lèmi torí ìtẹ̀lé Muhammad, kèfèrí ni mí, inú ìgbádùn ló yẹ kí n wà according to this hadith. Níbàámu pẹ̀lú hadithi yìí inú ìgbádùn ló yẹ kí n wà, kó yẹ kí n tòṣì. èyí ṣe tẹ́yìn mùmínì ń ró ń jẹjẹ jù mí lọ, èyí ṣe tá a rí mùsùlùmí tí ń lówó lọ́wọ́ tí ń bẹ́gbẹ́ pé tá a wá ró níṣẹ̀ṣe tí ń fẹsẹ̀ gbálẹ̀, èyí ṣe tá a rí mùsùlùmí tí ń tún lówó lọ́wọ́ ju kìrìsìtẹ́nì lọ. kan sì lánàbí ní ad-dunya sijnul mu'min, ẹ̀wọ̀n ló yẹ ká yí ọ jẹ́ fún mùmínì, ilé ìnira ló yẹ ká yí ọ jẹ́ fẹ́ni bá gbọ́ lọ́n gbọ́. kí ni ìtumọ̀ hadisi yìí gẹ̀ ọ́ tójú sú mi torí ní tànàbí yìí ń sọ yìí ọ̀bá reality mọ́. àárí mùmínì tí ń lówó lọ́wọ́, àárí mùsùlùmí tí ń bẹ́gbẹ́ pé, àwọn àárí kèfèrí tí ò bẹ́gbẹ́ pé tí ò lówó lọ́wọ́ tó mùsùlùmí. ajá sí pé ẹni bá ti pè ní mùsùlùmí ó yẹ kó máa tòṣì, gbogbo ẹni tó bá ti já kírun kò yẹ kó máa rí jẹ, kò yẹ kó máa rí mu, gbogbo kèfèrí pápá tó yẹ kó máa lówó ni. níyàn bá ti kọ̀yìn sọ́lọ́run lẹ́ẹ̀kan náà ó yẹ kó máa dáa fún ni. pé ẹni tí ó bá dáa fún láyé ó gbọdọ̀ di kèfèrí kó lè rí bí wọnú jannatu tá nàbì sọ pé ad-dunya jannatul káfìrì, ilé ayé wà àlìjánà ni ó máa jẹ́ fún kèfèrí. ajá sí pé ẹni tí ó bá wà àlìjánà ayé yìí tí ó tọ́ mùdùnmùdùn ayé lá ó yẹ kó disbelieve nínú Ọlọ́run kó lè ráyé ṣe. ṣé tòótọ́ ni pẹ́ni tí ó bá ráyé ṣe gbọdọ̀ disbelieve nínú Ọlọ́run, ó gbọdọ̀ kọ̀yìn sáwọn ànábì Ọlọ́run àti mẹ́sẹ́jì sí wọn. ìbéèrè yìí ni Yahudi ìbéèrè lọ Ibn Hajar. Ibn Hajar ló ti ṣàdísì, ó ti sì gbọ́yé ni o, ó ti ṣànábì Muhammad sallallahu alayhi wa sallam, ó ti sì interpret. ìtumọ̀ tá ànábì ń sọ ni pé ad-dunya sijnul mu'min, ilé ayé tá a wà yìí gbogbo mùmínì kódà kó lówó lọ́wọ́, kó lẹ́sìn lẹ́kàn, kó bẹ́gbẹ́ pé, kó lọ́lá, kó tún láṣẹ lẹ́nu, sijnul mu'min, ẹ̀wọ̀n náà láyé yìí sì tún jẹ́ fún compare to ìgbádùn tí ń dúró de lálìjánnà. tẹ bá gbé gbogbo adùn tí mùmínì tó lówó lọ́wọ́ tó rí bá ti ṣe láyé yìí tẹ gbé sẹ́gbẹ̀ẹ́ tàlìjánnà tí ń dúró de ẹ rí i pé olòṣì náà tún ni, olòṣì paraku náà tún ni ọ́, tòun tó tó níhùn, tòun tọ́lá tó níhùn ìwà akírun lẹ́gbẹ̀ẹ́ yìí tó ń dúró de ọ níwájú Ọlọ́run. Wa jannatul káfìrì wá ní wípé kèfèrí ọba tòṣì, ẹni tó lóun ọmọ Ọlọ́run òun òsín lọ́run kò bá ta òṣì kó sì náà ta kó wá bó sì múlẹ̀ bí ẹ̀gbẹ́ ẹ̀ṣù káró ní kóun náà rí nira kọ́mọ̀ bẹ́gbẹ́ pé gbogbo bó sì ní bá ṣe pọ̀ tó, ìyẹ́pẹ̀rẹ̀ yẹn bá ṣe pọ̀ tó, àlìjánná náà ló sì wà lẹ́gbẹ̀ẹ́ yìí tí ó ń dúró di ọ níwájú Ọlọ́run nínú ìyàtọ̀ bá pàdé lẹ́yìn tó bá fayé yìí lẹ̀ tán ó kọjá èyí tí ò ń jẹ lọ láyé. kódà èyí tó ń jẹ lọ láyé yìí ó fi tọrọ wípé àṣàlìjánná ló tiẹ̀ wà nígbà tó wà láyé tóun ta ìríjẹ rẹ tó ń sálábàárù ní ìtumọ̀ rẹ̀ nù. tọ́rọ̀ lọ́n ló ti sọ nínú al-Qur'an pé wa yawma yu'radu alladhina kafaru 'ala an-nari
adhabtum tayyibatikum fi hayatikum ad-dunya wastamta'tum biha falyawma tujzawna 'adhabal huni bima kuntum tastakbiruna fil ardi bighayril haqq wa bima kuntum tafsukun. ọ̀rọ̀ ní níjọ́ kan yìí yu'radu alladhina kafaru 'ala an-nari, gbogbo ẹni tí wọ́n pè wá mọ́sálásí kó kírun, wọ́n ní ó tẹ̀lé Muhammadu olóhùn ọ̀tẹ̀lé wọn ọ̀gbá lójijì ọlọ́run, á gbé yín sẹ́gbẹ̀ẹ́ náà, ó ti kàn kẹ́ ẹ wọ̀bẹ̀, ọlọ́mọ sí wá lọ́mọ náà. ọlọ́run ní àmọ́ wa karùn sùn wọ́n lọ́rùn pé adhahabtum tayyibatikum fi hayatikum ad-dunya, àtolóṣì inú wọn àtolówó inú wọn, kèfèrí tọ́ráyé ṣe àti kèfèrí tí ọ̀bẹ́gbẹ́ pé tó sì jòkúté ṣọ́ọ̀ṣì lọ, ń pé kò ní bọ́nú gbèsè kan tí ọmọ fi wọ̀ míì, kò ráyé ṣe, kò ró ń jẹjẹ, kò ráṣọwọ̀. adhabtum tayyibatikum fi hayatikum ad-dunya, tòun ti bẹ́ẹ̀ ọlọ́run ọmọ sọ fún wípé gbogbo adùn tó yẹ kó gbá ó ti gbá gbogbo ẹ̀ láyé, tòun ti pé kò rádùn gbá láyé. ọlọ́run ọmọ sọ fún pé gbogbo èyí tó lè gbá náà ló ti gbà. ọlọ́run sì wá ń kèfèrí, ọlọ́run sọ̀rọ̀ wa níná. ajá sí pé túmọ̀ hadithi nínú. àfọ mímọ̀ tó ní a tún lè tú hadithi yẹn lọ́nà mi. Allahu akbar. ṣáà Nabi sallallahu alayhi wa sallam sí lọ́lọ́run fún ní jawami'ul kalim, ká sọ̀rọ̀ kọ́ mọ níwọ̀n kọ́ mọ wá ní túmọ̀ tó pẹ́ka, gbogbo kọ̀ọ̀kan túmọ̀ yẹn náà lọ bá làákà yìí, kò síbi tẹ́ ẹ tú síbẹ̀ tí ò ní bá làákà yìí. pé a tún lè tú síbi wípé ad-dunya sijnul mu'min, ilé ayé iná lẹ̀wọ̀n tá a ti bá mùmínì wí, tọ́ra àfẹ́ bá wí lọ́hùn. ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ tó gẹ́, àwa fẹ́ bá wí lọ́hùn, àfẹ́ bá wí lálkìyámọ̀, torí bá wí tí ń bẹ lálkìyámọ̀ lé, tó bá ti wá ṣẹ̀ a máa wá jẹ níyà láyé. ẹ̀wọ̀n mùmínì ayé ló wà, torí tí ń ṣẹlẹ̀ nú ẹ̀wọ̀n ìbáwí ni, correctional center mùmínì ilé ayé ni. wa jannatul kafiri, kèfèrí ò ní rí correction látàyé, tọ́ra bá déyà rẹ̀ mọ́nú kúlà kọ́ mọ́ gbóná fẹ́lifẹ́li. tí mùmínì bá wá ṣe rere àmọ́ bá tọ́jú ẹ̀ pé kọ́ wá jèrè ẹ̀ lálkìyámọ̀, tá a bá kanjú fún un lérè díẹ̀ láyé àfitọ́ lẹ́nu wò ni. tí kèfèrí bá ṣe rere àmọ́ san lẹ́san rẹ̀ látàyé ń bí, tọ́ra àfẹ́ kó gbádùn lọ́hùn rárá. ìtumọ̀ kan tún ní fún hadithi tóun náà tún ṣe déédéé ọ̀rọ̀ ọlọ́run ọba tó sọ ìpè wala yahsabanna alladhina kafaru annama numli lahum khayrun li anfusihim innama numli lahum liyazdadu ithman wa lahum adhabun muhin. gbogbo àwọn kèfèrí tọ́tọ́ ọlọ́run níjà, kó fọwọ́ tọ́ ọlọ́run láyà wípé kí ni ó ṣẹlẹ̀, irun náà láàkì àtúnlówó lọ́wọ́ sí ni, àwẹ̀ òun náà láàgbà yìí ní tó ń dá afáwa tá àgbà jẹ́ yìí tẹ́ nígbà lọ ni, àtijọ́ tá a ti fẹ̀sìn lẹ̀ nísìn àtúnyìnrí bá ti ṣe ni ọ̀nà ńlá fún wa àti ẹ̀ màlá. ọ̀rọ̀ ní la yahsabanna alladhina kafaru annama numli lahum khayrun li anfusihim. ọlọ́run ní àfẹ́ràn rẹ débẹ̀ o. pa lọ́ọ̀yà rẹ lára àmọ́ fìyà jẹ ọ́ lẹ́ẹ̀kan náà tó ṣe ẹ̀yìn fẹ́ kọ́lá ní sí ọ. n tó ṣe lẹ́ṣẹ̀ tí wọ́n náà mọ̀ lẹ́ṣẹ̀ ń pé kò dáa láàrin ìwà àtọ́lọ́hun, táwọn kan ṣe tán rí bá wí tí wò rí bá wí, má ṣe bọ́lọ̀ nífẹ̀ẹ́ rẹ jù wọ́n lọ o. jẹ́ káyà rẹ ọmọ já ń pé ṣe é ṣe pé bàbá rẹ àbọ̀gá rẹ ẹ̀ṣẹ̀ táwọn yòókù ṣẹ̀ tí wọ́n náà bá wọn ṣẹ̀, ó wá pè àwọn sẹ́gbẹ̀ẹ́ kan, ó pè wọ́n sí kọ̀rọ̀ yín wọ́n ń bá wọn wí, ó fi wọ́lẹ̀. tó bá mọ núrò ó yẹ kó ọmọ mọ̀ pé kì í ṣe pọ̀ jẹ lọ. tó bá yẹ sí pé tòótọ́ lọmọ núrò ó yẹ kẹ́rù mọ́ bá ó pé èyí ṣe tán fèmí nìkan lẹ̀ tán dá mi sí. ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kínní, ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì, ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹta, wọ́n ń pè àwọn yòókù sí kọ̀rọ̀, wọ́n ń bá wọn wí, wọ́n fèmí nìkan lẹ̀. ṣé èṣe pé wọ́n ń retí ẹ̀sìn mi? ṣé èṣe pé wọ́n bá mi dé àmì mẹ́nu kúlà? ṣé èṣe pé wọ́n fẹ́ kí tèmi ó bàjẹ́ pátápátá? tó bá jọmọ gidi yóò sunkún lọ bá bàbá yẹn pé kílítẹ̀ yìí bẹ́ mi wí, ṣé ẹ fẹ́ kó bàjẹ́ fún mi ni? kílítẹ̀ ń pe àwọn kan sẹ́yìn dá wọn bá wí lọ́tọ̀. ní mọ́ bá dùgbò àwọn ẹni rẹ lẹ́rù tí wọ́n bá ṣẹ̀ tọ́lọ́mbà tún fún wọn lówó lẹ́yìn tí wọ́n ṣe, ẹ̀rù máa wá bà wọ́n. ń pè ó yẹ kí n rí báwí lérí tí mo ṣe ni, ó yẹ kí n ti rí ìjìyà tí mo ṣe, èyí ṣe tí Ọlọ́run tó ń kẹ́ mi tòun ta ti ṣe mí, àyà wọn máa wá já pé sí èsì ọ̀hún làwọn ń jẹ yìí,
ṣé ìṣe pé ó bá wọn dé ìyà yìí mọ́lẹ̀ bíi tí bá kèfèrí dé mọ́lẹ̀ pé kó wá jẹ́njọ́ àlùkìyámà. Ọlọ́run ní innama numli lahum liyazdadu ithman, mọ́ ń lọ́ wọn lára nítorí kí ẹ̀ṣẹ̀ wọn tún máa lékè ńkà sí ni, kọ́ máa gbóná fẹ́lifẹ́li. Walahum adhabun muhin, torí mo fẹ́ jẹ wọ́n níyà tí ń fi yẹpẹrẹ wọn. Ọlọ́run sọ̀rọ̀ wa bẹ́ẹ̀. Ìtumọ̀ kan tí tún bẹ fún hadith yìí nù. Ìtumọ̀ míì tí tún bẹ fún hadith yìí pé ad-dunya sijnul mu'min, ilé ayé ẹ̀wọ̀n ló jẹ́ fún mùmínì wa jannatul kafir, àlìjánà ló jẹ́ fún kèfèrí. Òun ní pé ṣé bí mùsùlùmí mùmínì agbọ́lọ́ngbọ́ la ṣòfin lóríṣiríṣi fún, òfin kírun, òfin má jẹlẹ́dẹ̀, má mutí, má ṣe gbá, má ṣàwo, má jàrámù. Àwọn òfin yẹn wá pọ̀, má ṣe gbá, má ṣàwo, má lọ bí, irú báyìí ní kó má sọ̀rọ̀, má sọ̀rọ̀ báyìí, má ṣe báyìí, bàbá rẹ, ìyá rẹ, bó ṣe ṣe sí wọn ni, ẹbí rẹ, ará rẹ, ìyàwó rẹ, ọkọ rẹ. A wá fi òfin dóòrì ká mùsùlùmí. Ẹni tí èṣe kèfèrí ó máa rí ẹbí gbà kó òun free. Èmi lè jẹun tó wùn mí, mo lè sọ tó wùn mí, mo lè mú tó wùn mí. Mùmínì ó máa wá caution pé ó ní tí mo lè jẹ, ó ní tí n lè jẹ. Yó máa dàbí ìgbà pé ó wà restricted. Ajá sí pé ó dàbí ìgbà pé ó wà léwọ̀n nígbà tí ń bẹ láyé. Kèfèrí ó máa rí ìgbà pé òun free, òun wà lálìjánnà. Tó bá dijọ́ kan yìí ní gbogbo ó ṣẹ̀ṣẹ̀ wá yí padà. Tí mùmínì bá wà àlìjánnà, Ọlọ́run ṣe wá lọ́mọ àlìjánnà, kò ní sí tí ó lè jẹ. Lahum fiha ma yasha'un wa ladayna mazid. Tọ́mọ náà bá wọ náà lọ́mọ sí wa lọ́mọ náà, kò wá ní tó lè jẹ tọ́tayọ gbígbóná, kò ní tó lè jẹ tọ́tayọ ìyà. Ọlọ́mọ sí wa ní ẹni ìyà. Ọlọ́run bá aṣà sàlátù tọ́pọ̀, bá wa ṣe kẹ́ṣìgẹ̀ tọ́pọ̀ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Aqulu ma tasma'un wa astaghfirullaha li wa lakum wa li sa'iril muslimina min kulli dhanbin innahu huwal ghafurur rahim. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.